Hello ọmọ Nàìjíríà, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Mo kí yín ní Nàìjíríà, mo kí yín ní Kútọnu, mo kí yín ní Ghana, títí dé Canada, títí dé Texas, everywhere in the world. Mo kí yín ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. Ọ̀rẹ́ yín ló tún padà dé, Olúwa yọjú sí yín, Kúnlé ológun dúdú, ọkọ sọ́jà, ọkọ òṣèlú, ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn àbí, irúnmọlẹ̀ tí ń lébìrì kọ̀kọ̀. Èmi la sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀, bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ní tí baba ọlọ́rọ̀ ó fi mí ṣe. Mo kí yín ẹ kú àsìkò yìí. Àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí atẹ́gùn, lórí ayélujára, mo rí pé ẹ mọ bí ìkan àbí méjì. Àkọ́kọ́, ti ọ̀rọ̀ tí wọ́n ní Sunday Igboho sọ nípa pé ẹnikẹ́ni ò gbọdọ̀ wá campaign nílẹ̀ Yorùbá. Mo mọ̀ pé èkejì tí màá tún sọ̀rọ̀ lé lórí briefly, ó ní ti bàbá Ìjẹ̀ṣà tó grant interview lọ́dọ̀ Lady Abiola. Mi ní ṣaláì má sọ sí méjèèjì, torí pé àwọn méjèèjì, àwọn èèyàn mi ni wọ́n, tá a close dáadáa, táwọn èèyàn dẹ̀ mọ̀ wípé ọ̀kan ṣoṣo ni wá. Kò dẹ̀ sí gbogbo ìgbà táwọn méjèèjì ní wàhálà tí mi ò dá sí i. Tẹ́ bá rántí nígbà tí bàbá Ìjẹ̀ṣà, màá ṣe tó rẹ́kọ̀dù 3-4 tá à ń sọ̀rọ̀ ńgbà yẹn nípa Ìyábọ̀ Òjó àti Princess. Gbogbo ìgbà tọ́rọ̀ yẹn tí fi parí tó fi délẹ̀ náà, gbogbo ẹ̀ ni mo dúró, tí ayé ń gbọ́, tí ayé rí mi lẹ́yìn wọn. Mo dẹ̀ ti try, torí ọ̀rọ̀ Sunday Igboho kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kí n sọ sórí afẹ́fẹ́. Mo try as a brother to him. Mo pè é dáadáa látijọ́ tí mo ti ń gbọ́rọ̀ yẹn, tí Sowore dá sí i, táwọn oríṣiríṣi àwọn èèyàn ti sọ̀rọ̀ nípa ẹ̀. Mo pè é bí ẹ̀mẹ́rin, kò gbé fóònù. Mo dẹ̀ mọ̀ pé ìdí tí ò fi gbé fóònù mi ni pé ó ti mọ̀ pé bàbá ti gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ. Ó dẹ̀ mọ̀ pé ó ṣeé ṣe kọ́rọ̀ tí mo fẹ́ sọ kó jẹ́ òótọ́ tó máa fẹ́ gúnyàn lára. Kò gbé fóònù mi. Mo dẹ̀ try títí tí mo wá rí pé òkè pé tí n bá sọ sórí atẹ́gùn, òun náà á lè gbọ́. Á lè gbọ́. Bí ò dẹ̀ gbọ́, àwọn tó bá gbọ́, ó tiẹ̀ gbọ́dọ̀ gbọ́, torí ó máa ń rí mi dáadáa. A jọ ní nọ́mbà ara wa ni. Tí ò bá dẹ̀ gbọ́, àwọn tó bá gbọ́ nínú àwọn boys ẹ̀ tó ń tẹ̀lé, wọ́n á jẹ́ kó rí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ yìí. Nípa pé ẹnikẹ́ni ò gbọdọ̀ wá campaign, Sunday Igboho ò ní authority, ò lágbára, ò láṣẹ, ò sí nípò apàṣẹ. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, an individual kan ló lè sọ ọ́. Á jẹ́ pé bóyá INEC ló sọ ọ́, àbí àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ló lè sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, tàbí ààrẹ, tí mo dẹ̀ mọ̀ pé àwọn náà ò ní ever ṣe mistake láti sọ irú ọ̀rọ̀ yẹn. Kò sí ẹnikẹ́ni lábẹ́ òfin, including the president or speaker of the house, tó máa dédé sọ wípé àwọn ẹgbẹ́ mi tó kù o, àwọn ẹgbẹ́ alátakò wọn ò gbọdọ̀ wá campaign ní ibì kan. Gẹ́gẹ́ bí òfin Nàìjíríà, kò síbikíbi tí wọn ò ti lè campaign, àfi tí kì í bá ṣe nípa ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà. A lè ban ọmọ Ghana, a lè ban ẹni tó wá láti Kútọnu tó fẹ́ wá campaign níbí. Ṣùgbọ́n nílùú yìí, multi-party system là ń lò. Gbogbo ẹgbẹ́ ló ní right láti campaign. Nígbà tí Abiola, nígbà tí Bọ́lá Tinubu, gbogbo wọn lọ ilẹ̀ Haúsá, wọn lọ campaign. Wọ́n lọ ilẹ̀ Ìgbò, wọn lọ campaign. Campaign tó tún ń bọ̀ yìí, kò síbikíbi tí Bọ́lá Tinubu ò ti láṣẹ láti lọ campaign nílẹ̀ Nàìjíríà lénìí. Nígbà tí Bọ́lá Tinubu bá wá lọ ilẹ̀ Ìgbò, tó lọ ilẹ̀ Haúsá, tó lọ campaign, ẹ̀ wá sọ f'Àtíkù àbóbì pé òun ò gbọdọ̀ wá síbí. Ọ̀rọ̀ àwàdà, ọ̀rọ̀ ẹ̀rín ni. Ibo náà ti ń ṣerú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èrò làwọn èèyàn á máa gbà. Mo dẹ̀ ti rí i pé tí ọmọdé ò bá mẹwẹlẹ́wẹ, tí ò mòwe lówó, èèyàn máa ń já sọ́tùn sósì, á pinle lọ́wọ́ ni. Mo dẹ̀ fẹ́ kí Sunday rántí wípé nígbà tí ọ̀rọ̀ Fúlàní à ń lé wọn ní Bàràpá, à ń lé wọn káàkiri tó ṣẹlẹ̀,
he did well. Ṣùgbọ́n nígbà tí àṣejù wọ̀ ọ́, àwọn èèyàn náà fẹ́ padà lẹ́yìn ẹ̀. Nígbà tó dẹ̀ máa gbé ìgbésẹ̀ kejì lọ́rọ̀ Yorùbá Nation bẹ̀rẹ̀. Mo dẹ̀ mọ̀ pé Sunday ń gbọ́ nǹkan tí mò ń sọ ẹ̀. Wọ́n invite mi pé bàbá ológun dúdú a fẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ Yorùbá Nation. Wọ́n dẹ̀ ti ń bá lọ pẹ̀lú ìjà pẹ̀lú àjàǹdùkú nígbà yẹn. Bàbá Akíntóyè pè mí, Dr. Adéníran pè mí pé wọ́n fẹ́ pé kí n participate. Mo wá sọ fún wọn wípé tá a bá fẹ́ sọ̀rọ̀ Yorùbá Nation, a lè fagídí ṣe é, a lè fi wá jàǹdùkú ṣe é, àfi tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni mo fi lè dá sí i. Ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tí máa bẹ̀rẹ̀ ni pé irú àwọn National Assembly àti rep o àti Senate o, a gbọ́dọ̀ kọ̀wé sí wọn kán wà wíwà wípé a fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan tó gbọ́dọ̀ interest president. Nígbà tí president ò bá wà interested, táwa la fẹ́ gbé ìgbésẹ̀ láti yapa kúrò nínú Nàìjíríà, tí ilé ìgbìmọ̀ asòfin ò ṣèpàdé lórí ẹ̀, ẹ bá dán wò á jìyà sí o. Tẹ́ ẹ bá dẹ̀ rántí tí mo sọ fún bàbá ńgbà yẹn ni pé nígbà tó Jukwu gbé ìgbésẹ̀, Gowon ló wà lórí oyè o. Gowon tí ó kó àwọn Nàìjíríà sòdí, wọ́n gbógun sí Biafra Republic. Ìyà ni wọ́n jẹ sí o, ọ̀pọ̀ ẹ̀mí ló ṣòfò nígbà yẹn. Ẹni tó dálẹ̀ gan-an Ojukwu sá lọ ni. Nígbà tó dẹ̀ tún dé àsìkò tí Kánú náà tún gbọ́wọ́ jàǹdùkú, níbo ni Kánú wà lénìí? Kí lọmọ Ìgbò wá ṣe lórí ẹ̀? Alágbára má mèrò, bàbá ọ̀lẹ ni, torí wọ́n máa dì lókùn lọ́wọ́, wọ́n máa dì lókùn lẹ́sẹ̀. Nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ méjì yìí ti ṣẹlẹ̀ lórí ipá fẹ́ yapa kúrò Nàìjíríà, èmi rò pé ó yẹ kó jẹ́ àríkọ́gbọ́n fún Sunday Igboho tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ gbé ìgbésẹ̀ lórí wípé kí Yorùbá yapa. Ẹ ní láti wò pé àwọn kan ti ṣe rí o, kí ni result, kí ni wọ́n bá bọ̀. So báwa náà bá máa gbé ìgbésẹ̀, àwa fi tiwọn kọ́gbọ́n, àwa gba the other side. Nígbà tá a ti rí i pé wrong way làwọn gbà, ìyà ni wọ́n jẹ sí. Àwa ní fẹ́ ṣe Yorùbá Nation tiwa náà kó wá jẹ́ pé ẹni tó máa lead àbáwọn àgbààgbà níbẹ̀ wọ́n máa jìyà sí. Even orílẹ̀-èdè tẹ́lẹ̀ fẹ́ jà fún gan ẹ máa jìyà sí. Torí àìmọye ẹ̀dá tó fẹ̀mí ṣòfò tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ nínú Biafra Republic tó jẹ́ pé wọ́n pàdánù ọmọ, wọn pàdánù òbí wọn. That is the reason why mo fi sọ ń gbà yẹn wípé ní ká má jà fún Yorùbá Nation. Ó wu èmi gan kí Yorùbá dá dúró, káúsá dá dúró, kí Biafra Republic wáyé, ṣùgbọ́n ó ní bá a ṣe gbọ́dọ̀ ṣe é. Canada ṣàyapa ń bì kan, àrí Southern kinní kan, àrí Eastern kinní kan, gbogbo wọn bá ṣe ń yapa kì í ṣe pẹ̀lú bọ́ǹbù o. Agbára ẹ̀yà kan ò dẹ̀ ká Nàìjíríà ní pé bóyá Ìgbò fẹ́ yapa ó wá fẹ́ defeat Nàìjíríà, àbí Yorùbá fẹ́ ya a lè defeat o. That was the reason why tí mo fi sọ fún wọn pé Yorùbá Nation cannot work in the way they are doing it. And in this case now, tẹ́ tún wá gbé tọrọ olóṣèlú dé, màá rọ Sunday Igboho gẹ́gẹ́ bí brọ́dà mi, màá rọ Sunday Igboho àtàwọn bọ́ìsì ẹ̀ wípé kán fi làákàyè sí, kán fọgbọ́n sí, pé kán má wàá campaign bí kò lè ṣẹlẹ̀. Kò sẹ́ni tó lágbára ẹ̀ láti stop ẹnìkan láti campaign. Wọ́n lè campaign níwájú ilé ẹ̀ nígbà tí wọ́n bá ti wọ yàrá ẹ̀. Wọ́n lè máa wọ́ lọ níwájú ilé ẹ̀ láti máa campaign fún ẹgbẹ́ wọn. Nígbà tẹ́ bá ní pé Òbí ò gbọdọ̀ wá bí, Àtíkù ò gbọdọ̀ wá bí, ọ̀pọ̀lọpọ̀ wọn ní pátì ń bí náà. Ṣé pátì Bọ́lá Tinubu ló wà lọ́sùn báyìí? Àbí Accord tán bá ní presidential candidate tí kò ní wá bí wá campaign? Àbí tí wọn bá wá bí wá campaign yẹn ni pé kí pátì wọn má wọlé? Àbí mélòó ni yín gan Yorùbá? Ṣé Yorùbá lè dá presidency ṣe? Ṣé ẹ lè dá president yàn pẹ̀lú whatever is your population? Kí ni percentage yín nínú Nàìjíríà? Tó débi pé àbáwá nìkan la fẹ́ dìbò fún Bọ́lá Tinubu. Nígbà tó bá ban other people pé wọ́n gbọ́dọ̀ wá síbí, authority wo ló ní, àṣẹ wo ló ní, ipò wo ló wà, position wo ló wà tó fi ń pàṣẹ? Dẹ́ẹ̀dẹ́ mìíràn o. Tí Sunday bá gbọ́, ó lè pè mí later o kí n tún shed more light. Ṣùgbọ́n
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ nígboro. ẹ má dán wò o, ẹ má dán wò o, ẹ má attempt ẹ o, ẹ má attempt ẹ o, torí téèyàn bá fẹsẹ̀ kọ àwò tí ń bá ṣubú ńkọ́. ìyẹn lórí ọ̀rọ̀ Sunday Igboho. ẹ̀yin tẹ́ ẹ bá tún rí i tẹ́ ẹ jọ́ lọ́rọ̀ ẹ̀bí tiwa báyìí, ẹ bá sọ̀rọ̀ kó má fi sọ́kàn. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn á sọ pé bóyá Bọ́lá Tinubu ti fún lówó. Bọ́lá Tinubu ò lè ránṣẹ́ wípé kó lọ máa bá wọn lé ẹni tó bá fẹ́ campaign, torí òun náà ń lọ ìlú yẹn. àwọn Ìgbò tẹni kó má wà, Haúsá tẹni kó má wà, Bọ́lá Tinubu sì ń kiri ọjà lọ́bẹ̀ o. so kí lágbára tó wá máa sọ pé òun gan ní as president pé kẹ́nìkan má campaign bí kan. bàdá Sunday, ẹ ní sùúrù o, ẹ ní sùúrù o, ẹ ní sùúrù o. mọ tójú ẹ rí níbi tó lọ, ìyẹn máa ń fi ìrírí ayé kọ́gbọ́n nígbà míì, torí pé a mọ bó ṣe ń lọ, a dẹ̀ ti rí bó ṣe rí. so bí Bọ́lá Tinubu bá tiẹ̀ tó bá gbà ẹ́ wọlé wípé ẹ má lè kiri mọ́, kì í ṣe yẹn ló máa fi san oore fún Bọ́lá Tinubu. ẹ lọ dúró síbi tí Bọ́lá Tinubu bá ti máa wọlé second time ní kẹ́ ẹ lọ dúró sí. iṣẹ́ yẹn ni kẹ́ ẹ lọ ṣe. ẹ má ṣiṣẹ́ pé ẹ fẹ́ da òkúta sí ìrẹsẹ̀ ẹlòmíì. lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, èmi náà gbọ́ interview yẹn lẹ́yìn ìgbà táwọn èèyàn send ẹ̀ sí mi. wọ́n send ẹ̀ sí mi, mo tún rí i. mo dẹ̀ fẹ́ kí bàbá Ìjẹ̀ṣà mọ nǹkan kan, pé pẹ̀lú experience tó ní lọ́hùn, pẹ̀lú ìyà tó jẹ́ lọ́gbà ẹ̀wọ̀n, mo fẹ́ kí bàbá Ìjẹ̀ṣà mọ̀ pé òun ò tí ì gbádùn o. ara bàbá Ìjẹ̀ṣà ò tí ì yá o, kò tí ì nọ́mà o, kò tí ì dé èèyàn o. inú oṣù tó ti ń bọ̀ kó má gbé ìwà yẹn wá sígboro, torí pé àwọn nǹkan kan wà, àwa yìí náà ti lọ remand ní ibo mélòó la fẹ́ kà. ṣùgbọ́n táwa bá dé, a máa ń kọ́kọ́ settle down, kórí kọ́kọ́ wálẹ̀ náà ká lè belong sí àwọn aráàlú ká tó máa sọ̀rọ̀. o lè dé wùrùrù látẹ̀wọ̀n, o lè dé wùrùrù láti remand kó máa grant interview. nítorí yẹ kó sọ ló máa sọ. bàbá Ìjẹ̀ṣà sì ní ìdí ọjọ́ díẹ̀ àti ìtọ́jú díẹ̀ kó tó máa dá sọ̀rọ̀ ní society. torí mo gbọ́ orin tó kọ, ó ṣe ábọ̀ nǹkan gbà tó dé láti prison, ó ní obìnrin ló gbé ẹ lọ, obìnrin ló gbé ẹ lọ. you are accepting the guiltiness nínú ọ̀rọ̀ tó ń sọ, o accept fault yẹ nínú ọ̀rọ̀ tó ń sọ nínú orin yẹn, wípé lóòótọ́ ló ṣe nǹkan yẹn. tó bá jẹ́ yẹn ló bá lọ bí interview, ayé á gbà ẹ́ mọ́ra. kì í ṣe wípé àwọn èèyàn ò rí fídíò conventional statement yẹ tó ṣe ń gbà yẹn, wípé ẹ dáríjì mí, òótọ́ ni mo ṣe, ibi tó ti kìka ọmọ ọba ẹnu, wọ́n ṣò gbogbo ẹ̀. ó dẹ̀ ti jẹ́wọ́ kó tó di pọ̀rọ̀ délé ẹjọ́. ìgbà tó dà pí kóòtù làwọn lọ́ọ̀yà ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ẹ ní tó máa sọ, tó contradict sí nǹkan tó ti sọ tí wọ́n gan ti sọ nínú fídíò àti nínú statement tó kọ. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń kọ́ ẹ wípé kò ní pé wọ́n ní wọ́n fẹ́ ṣe sex film, wọ́n fẹ́ ṣe raping film, wọ́n fẹ́ ṣe kinní kan. o sọ bẹ́ẹ̀ nínú confessional statement, o sọ bẹ́ẹ̀ nínú àwọn fídíò tán record ẹ ní station. kí ló dé tó ẹ̀ṣẹ̀ wá ń adjust yẹn? because lórí nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n ló ṣe tó ló ṣe, ò ní wọ́n fi dájọ́ fún ẹ. ẹ̀mùyà adájọ́ tó involve nínú kéèsì yẹn títí kò sẹ́ni kankan tó fẹ́ gba kankan lórí tó bá lọ sẹ́wọ̀n. ṣùgbọ́n nígbà tó dẹ̀ ti lọ, ó ti wà written, you are an ex-convict. so ó ti ṣẹ̀wọ̀n rí. even Wùmí gan tó jẹ́ onítíátà tó gbé cocaine gbà kan tí wọ́n mú, tí wọ́n fún ní option of fine pé ìsára kó lọ sẹ́wọ̀n ọdún 3 àbí kó san 1 million. pẹ̀lú pé tí wọ́n bá dájọ́ ẹ̀wọ̀n fún yàn wípé o máa lọ ẹ̀wọ̀n ọdún kan tàbí kó san 1,000 naira, bó o san 1,000, bó o lọ sẹ́wọ̀n, bó o san méjèèjì tó lọ ẹ̀wọ̀n tó tún san 1,000, ex-convict ni ẹ́. kì í ṣe pé torí pé o ti san fáìnì ẹ pé ò ìṣẹ́ lẹ́wọ̀n. in that case, bí Wùmí ṣe wà yẹn, ẹ wá rántí pé lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí nígbà náà, nígbà tí Wùmí kúrò lọ́wọ́ àwọn ọlọ́pàá tó kúrò lọ́wọ́ adájọ́, ó dákẹ́ ni. Wùmí dákẹ́ ni. mi rò pé grant interview títí dèní. dídákẹ́ tó dákẹ́ yẹn ó mì pé sober,
ó show remorse, àwọn ẹgbẹ́ yòókù wọ́n dẹ̀ fà á mọ́ra padà, wọ́n tún jọ ń ṣeré wọn lọ. Irú bí bàbá Ìjẹ̀ṣà ṣe dé yìí kò nídìí láti grant interview, kò tiẹ̀ ní láti kọrin kankan jáde, ṣe ló yẹ kó dákẹ́ kó máa wò, tàbí tó bá ní opportunity àti apologize. Ẹ̀yin ọmọ Nàìjíríà, mo ti ṣàṣìṣe, ìjọba dẹ̀ ti bá mi wí, ẹ̀yin aráàlú ẹ̀yin ẹ má tún bá mi wí, ẹ fà mí mọ́ra, irú ẹ̀ ò dẹ̀ lè ṣẹlẹ̀ mọ́. Àwọn ọmọ Nàìjíríà lójú àánú á sympathize pẹ̀lú ẹ, people will rise up to support you, ṣùgbọ́n pẹ̀lú o tún wá dé o tún wá ń sọ kátikàti, ni mo ṣe sọ ń gbà yẹn pé kó tiẹ̀ tó di pé pẹ̀lú iye ọdún tó ti lò lọ́gbà ẹ̀wọ̀n yẹn, kó tiẹ̀ tó di pé ó máa bọ́ sí society, ó máa bọ́ sí gbòòrò, ó yẹ kó sì lọ fún ìsinmi àti ìtọ́jú, so ọpọlọ ẹ̀ á lè normal, òun gan á lè ṣe é rí. Ṣùgbọ́n àìṣe yẹn, ọwọ́ tó tiẹ̀ wà yìí for a while kò yẹ kán tí máa lọ máa interview ẹ̀, kò yẹ kán máa béèrè ọ̀rọ̀, kò yẹ kó sọ nǹkan kan, torí society ti dàrú, society ti kúrò ní level tó fi sí ńgbà tó ń travel. tó ń gbà tó dẹ̀ ti dé, o gbọ́dọ̀ wojú ilẹ̀ kó má tójú ilẹ̀ mọ́lẹ̀. Tẹ bá dẹ̀ rántí wípé òpònú 419 pásítọ̀ wa tìbí tó ń polówó, tó ń gbowó lọ́wọ́ àwọn èèyàn, tó ń ṣe fake foundation, tó lọ kọ́lé adẹ́tẹ̀ sínú igbó, tó ń lù wọ́n jìbìtì, owó ti di 10 million. Ẹ ṣe màmá láti Amẹ́ríkà, ẹ ṣe o, àti rí 1 million yín. Nígbà tí àṣírí dẹ̀ tú, tí gbogbo wa dá sí i wípé ìwà olè ló ń wù, ìwà jìbìtì ló ń wù, wá wo bó ṣe ń lọ. Instead kí òpònú Akínràdà kó jáde kó ní ọmọ Nàìjíríà ẹ má bínú, mi mọ̀ pé wọn kì í ṣe bẹ́ẹ̀, èmi rò pé bí mo ṣe ń ṣe yẹn ló dáa, mi ò mọ̀ pé kò yẹ kí n kọ́lé bàbá Suebebe sí inú ọgbà, mi ò mọ̀ pé kò yẹ kí n kọ́lé Muyideen síbẹ̀, tí Akérèlé àbá ti mú lọ, Amáráyélé àbá ti mú lọ síbì kan. Kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ọmọ Nàìjíríà á ti gbà padà, ṣùgbọ́n ọpọlọ wọn ti dorí kodò. Ìgbà tó máa jáde, ẹni tó fẹ́ fà mí bọ́, níwọ̀ tó wà nǹkan ga tó ti jábọ́, tó lẹ́ni tó fẹ́ fà ọ́ bọ́, kinní kan ò ní í ṣe kinní kan, ẹ lè já mi bọ́. Sáà la fẹ́ já ẹ bọ́, àbọ̀dọ́run tó so ẹ́ mókè ló gé okun orí ẹ tó ń lọ inú kànga. Ó yẹ kí àwọn èèyàn wa kán máa kọ́ báwo la ṣe ń tọrọ ìdáríjì, kì í ṣe lọ́dọ̀ Ọlọ́run nìkan, lọ́dọ̀ aráàlú. Ṣé bẹ́ẹ̀ ń bẹ̀ ìyàwó ẹ̀, àbá àròkọ tó ń bẹ̀ ìyàwó ẹ̀, tó yẹ pé ńgbà tán bá dénú yàrá á dọ̀bálẹ̀ fún ìyàwó ẹ̀ pé má bínú, àṣìṣe ni, mi mọ̀ pé ó máa doyún, ẹni tí mo fún lóyún tó bímọ síta. Ṣé bọ́pọ̀lọpọ̀ ń bẹ̀ ìyàwó ẹ̀ nulé, kí ló wá kàn sí ẹ láti apologize for public wípé ẹ má bínú, àṣìṣe ni, ẹ tọ́ mi sọ́nà, mi ò dẹ̀ ní fi yín lẹ̀ o màmá wa lágbájá, mi ní fi yín lẹ̀ o bọ̀dá wa gbọ́n tẹ́ ẹ sọ o, mo dẹ̀ ti take to correction o, ayé ìbá ti gbà. Ṣùgbọ́n kàkà kí kó show remorse, nǹkan tó tún ń ṣe ni pé ó tún bragado. Ọdún náà àwọn wèrè ló kù tó lè máa dáwó sínú fèkì Àgbàlá Gabriel o, mọ̀ pé kò lè sẹ́ni tó normal tá tún lówó òun máa send ẹ̀ síbẹ̀. Àwọn tó bá dẹ̀ ń ṣe yẹn náà, ẹ lọ wọnú fámìlì wọn, àwọn tí yà ń jẹ ń bẹ̀ pọ̀, tó farapamọ́ fún pé kò sówó lọ́wọ́ òun, tó dẹ̀ lọ ń rù ú dà sákìtàn, tó ń sọnù tó rò pé òun ṣe nǹkan gidi sílé Ọlọ́run. Kò sílé Ọlọ́run lọ́dọ̀ Àgbàlá Gabriel o, ilé 419 ni. A dẹ̀ ní yé máa sọ láti lè kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. So èmi ń bá apologize wípé kí àwọn èèyàn wa kán dáríjì bàbá Ìjẹ̀ṣà. N tó sì ń sọ lásìkò yìí ṣó bára mu ni? Kò bára mu. Ẹ̀yin bloggers àtẹ̀yin tẹ̀ ń ṣe interview káàkiri, ẹ fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀. Dìmọ́ tó fi ń jáde tó ń sọ̀rọ̀ ló tún commit more crime. So ìyẹn ni èmi ṣe wá lénìí, torí tí mi ò bá dá sí kò yẹ kí ó rí bẹ́ẹ̀, torí pé àwọn èèyàn tèmi wọn ò jẹ́ kí n sinmi, wọ́n ṣà ń pè mí ni. In that case, ẹ rí i pé èmi ò ń ṣe bẹ́ẹ̀ wá déédéé sórí atẹ́gùn, torí mo busy, mo níṣẹ́ tèmi tí mò ń ṣe. So ẹ̀kọ̀ọ̀kan tí mo bá rí i pé wọ́n bá ní dandan kí n dá sọ̀rọ̀ náà ni mò ń jáde láti dá sí. Kì í ṣe pé mi lè sọ̀rọ̀ ojoojúmọ́, ṣùgbọ́n ọ̀nà pọ̀. Ọlọ́run á dẹ̀ fèrè ṣiṣẹ́ gbogbo wa. Ẹ̀yin èèyàn wa ọmọ Nàìjíríà, ẹ má bínú sí bàbá Ìjẹ̀ṣà.
ẹ má bínú sí bàbá Ìjẹ̀ṣà, ohunkóhun tó bá gbé sórí àtẹ ẹ jẹ́ ká bá gbà á